Òòṣà lóbìnrin o. Àbẹ̀wò òòṣà ni sinimá tí a tún mú wá fún yín lọ́jọ́ tòní o. Ǹjẹ́ àbẹ̀wò òòṣà sinimá yìí àwọn òṣèré jàǹkàn-jàǹkàn ló kópa nínú sinimá yìí. Àwọn bí Yínká Quadri, Títílọpẹ́ Àbẹ̀ó, Tósìn Ọláníyan gbogbo wọn pátá ló wà nínú sinimá àbẹ̀wò òòṣà yìí. Nínú sinimá yìí láti rí arábìnrin àbẹ̀wò òòṣà gangan fúnra rẹ̀. Ká tó máa lọ, ǹjẹ́ tẹ́yin bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì sinimá yìí, ẹ má gbàgbé bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá bá ti mú àwọn review sinimá bí eléyìí wá, ìjọba máa láǹfààní láti ṣe kìnnìún láti jùgbádùn ara wa láti fi ọ̀rọ̀ jomi tó rọrùn. Ǹjẹ́ sinimá yìí tó ń jẹ́ àbẹ̀wò òòṣà gẹ́gẹ́ bí mo ṣe sọ, láti rí arábìnrin yìí tó jẹ́ wípé gbáǹkọ́gbìn ni nínú ìlú ó lágbára gan ni, akíkanjú obìnrin ni. Ǹjẹ́ agbára tí mò ń sọ kì í ṣe pé agbára àti gbẹ́rù o, bí kì í ṣe agbára àwọn ìyá, bẹ́ẹ̀ ni spiritualist ẹni. Ó ní agbára tó fi jẹ́ wípé gbogbo àwọn èèyàn nínú ìlú ló ń bẹ̀rù ẹ̀. Ọmọdé bẹ̀rù ẹ̀, àgbà bẹ̀rù ẹ̀, ọkùnrin bẹ̀rù, obìnrin bẹ̀rù ẹ̀. Títí débi wípé kábíyèsí tán fẹ́ jẹ nílùú gan, tí inú ẹ̀ ò dùn sí, ó ṣépè fún kábíyèsí, tí kábíyèsí gba àfọ̀bàjẹ́ lójú lọ́jọ́ ìwúyè. Látàrí èyí tí gbogbo ẹ̀ dàrú tí adé ò ṣe dé fún kábíyèsí mọ́. Àfìgbà tí kábíyèsí tó wá fẹnu gbolẹ̀ níwájú ẹ̀, tí kábíyèsí tó wá bẹ̀bẹ̀ ni àǹfààní tó wà fún kábíyèsí láti ṣe kíni, láti jọba. Ṣùgbọ́n ó ti wá bẹ́yìn yọ o. A rí wípé àbúrò kábíyèsí tó wà ní ìlú òyìnbó ti dé. Ó wá jẹ́ tímọ́tímọ́ arábìnrin àbẹ̀wò òòṣà yìí. Ìyẹn ni wípé wọ́n ti jọ ń fẹ́ra kí tọ̀hún tó lọ o. Ìyẹn dé o ló bá ní wípé ó yá káwọn bẹ̀rẹ̀ eré àníyàn padà. Ǹkan kan tún ṣẹlẹ̀ tó jẹ́ wípé nínú ìlú náà wọ́n ṣe tán láti ṣe kíni, láti ṣe ìdíje omidan eléyìí tí arábìnrin náà lẹ́tọ̀ọ́ láti gbégbá níbẹ̀. Ṣùgbọ́n kábíyèsí kọ̀ jálẹ̀, ó ní lá kò jọ́ o. Tí kábíyèsí jẹ́ mọ irú èèyàn tó jẹ́. O. Bẹ́ẹ̀ ni o. Báwo bí àgbò méjì ó sì wá mu omi nínú koto kan tí èèyàn mẹ́ta ó dúró ní méjì méjì, ìyẹn ló kù. Tẹ́yin ò bá ti wo sinimá yìí, ẹ lọ wo àbẹ̀wò òòṣà ni. Tẹ́yin bá ti wá wò tẹ́yin ra pé apá kejì, ẹ kàn kọ apá kejì part 2 sí comment section. Tó bá ti dé, a lè fi ṣọwọ́ sí yín. Ẹ ṣé púpọ̀. Àbẹ̀wò òòṣà ni sinimá o.